ṣé pójú gbogbo yín máa rí tó báyìí nítorí àlọ́kọ yìí náà sísà kan ló sọ fún mi pé ìwé ìròyìn kan wà nígbà kan wípé wọ́n dárúkọ ẹ̀ fún mi mo dẹ̀ mọ̀ ìwé ìròyìn lóòótọ́ celebrity kìíní kan má sọ̀rọ̀ nípa àwọn celebrity níbi ẹ̀yìn ẹ̀ báyìí àwọn tó bá ń wọ́ ọkọ tó ń wáyàwó ṣé newspaper yẹn ṣì wà ibẹ̀ ló tó bá ń wọ́ ọkọ tó bá ń wáyàwó wọ́n ní àwọn bá pàdé bọ̀bọ́ yẹn ń bẹ̀ wọ́n ní wíìkì ni wàá sẹ́ǹdì kìíní ní weekend pé ìwọ lágbájá kan wọ́n fi nọ́mbà ẹ̀ síbẹ̀ pé òun wọ ọkùnrin tó ń fẹ́ wàá sọ èjì tí náà síbẹ̀ wọ́n máa print ẹ̀ out nínú ìwé ìròyìn yẹn máa ń print ẹ̀ out so wọ́n máa pe nọ́mbà wọ́n máa ń print ẹ̀ out wọ́n ní ilé tí wọ́n sọ wọ́n ní bọ̀bọ́ yìí o àwọn bá pàdé ẹ̀ àwọn ẹ̀ pé àwọn làwọn print orúkọ out àbáwọn làwọn rí làwọn bá sọ̀rọ̀ ẹ pé àwọn làwọn print àwọn làwọn sọ orúkọ àwọn sẹ́ǹdì nípa àwọn sí newspaper yẹn wọ́n wá print ẹ̀ àwọn ìwà pé wọn náà tó pé òun yẹn bọ̀bọ́ yẹn ó ní dókítà lòun ẹ mọ̀ kò sí àwọn náà gbà yẹn náà àwọn náà ó yẹ pé sọ pé marketing àwọn ṣe àbíyàn kan náà ṣáàjọ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ṣáàwọ̀ alẹ́ báyìí àwọn máa kọ́ọ̀lù mọ́júmọ́ ni bá ní káwọn wá wo òun pé obìnrin ló máa kọ́kọ́ wá wo ọkùnrin àbá ní ibo lọ́dọ̀ níwájú máa sí lọ́hùn ní báwọn ṣe gbéra nìyẹn nígbà táwọn wá lọ àwọn wò pé ibi ìyàwó òde bẹ́ẹ̀ ó kọjá máa tú ó kọjá máa tú lọ́hùn ọjọ́ pọ̀ kò dé Badagry àwọn ọjọ́ yẹn àwọn tó yẹ wá tún yà báyìí oríṣi ó náà ṣáà dé bẹ́ẹ̀ nígbà táwọn dé bá wọn débi géètì yẹn ó ṣáà máa àwọn wọlé táwọn wọlé báwọn ṣe wọlé báyìí ló tún ti ilẹ̀kùn géètì yẹn padà ó tún ti ilẹ̀kùn yẹn àtọ̀nú géètì ó ti géètì yẹn ó tún wá ti ilẹ̀kùn ilé yẹn gangan padà ó táwọn ṣe wọlé báyìí ó ní ló bá lọ wà tó wọlé ó jáde padà ó náà ṣàyẹ̀ sọ ní bó ṣe láwọn owó ọ̀gá àwọn jọ̀sọ̀ àwọn jókòó sítírù làwọn jókòó sí ó náà wọlé bá tó padà bọ̀ ló bá mú ọbẹ̀ dání ó náà ti ṣù ọbẹ̀ tó ń dání bí àwọn ọmọ kọ́tà fẹ́ ṣe ó ló ṣàmú ọbẹ̀ yẹn dání ó ṣàṣe ṣe báyìí ó mú ọbẹ̀ yẹn dání ó ló ń wo ọbẹ̀ yẹn ó ṣàǹfọwọ́ sí ọbẹ̀ yẹn báyìí bá lóun bọ̀ ló bá sínú fíríjì ló bá mú ápù jáde wọ́n ní pọ̀ tó mú ápù jáde ló bá gé ápù yẹn sọ́nà mẹ́rin ó bá mú ẹyọkan ó bá fi sáwọn lẹ́nu wọn náà bá gbọ́ ẹyọkan ó lóun náà bá mú ẹyọkan bá jẹ ẹyọkan wọ́n sọ pé wọ́n bá wọn sọ̀rọ̀ pọ̀ táwọn wá sọ̀rọ̀ tán ó wá ní ẹ̀rù tí ẹ̀ bá ẹ̀ wọ́n sọ pé ẹ̀rù ṣe máa bà mí pẹ́rù bà mí náà pé kíní kan ní pé ó ní òkè wá pẹ́lú omi nìyẹn ti máa bà kíní kan ó ní òun ò jẹun bẹ́ẹ̀ o àwọn kẹta wọn kọ́ jọ sọ àwọn déèdè sọ̀rọ̀ o báwo wá ni òun sọ story òun fún òun náà sọ story tiẹ̀ náà fún òun pé dókítà lòun ò pé òun ṣe ni pé òun mọ sáàdì ìbẹ̀dọ̀ yẹn pé ó ní hospital kan bẹ̀ ó wá dárúkọ hospital yẹn òun dẹ̀ mọ hospital yẹn pé òun máa wá ṣiṣẹ́ bẹ̀ pé wọ́n á ní ó ní kó máa bá dókítà kan ṣe iṣẹ́ bẹ̀ tó bá ní àwọn díàǹsì tó bá ti pọ̀ bẹ́ẹ̀ yẹn dókítà yóò fẹ́ máa ṣe ń fún ara rẹ̀ pé òun ló máa ń pè tóun máa bá dókítà yẹn ṣe ó nígbà tó wá sílẹ̀kùn táwọn bọ́ sàbáyé wọn ní Ọlọ́run ṣe o Ọlọ́run ṣe lẹ́yìn ìgbà yẹn ó padà wáwọn wá sílé o wáwọn wá sílé táwọn gbé táwọn mọ̀ sí òun gan tiẹ̀ mí tiẹ̀ bó wọn àwọn ọmọ báwọn tètè àdùsù contract àwọn táwọn fi jọ sọ̀rọ̀ mọ́ ó ní but eré táwọn sọ yìí tó mú ọbẹ̀ dání báyìí ẹrù ti bá wọn ó tó bẹ̀rẹ̀ dání tó sọ bẹ̀rẹ̀ báyìí ó tó bí 10 minutes tó fi mú bẹ̀rẹ̀ dání ó ní bí ó lọ kó sí nínú àbí bóyá ó kò wò pé kó má pọ̀ ọmọ yìí ó ní because bóyá ìṣọ̀bẹ ẹjọ́ yẹn báyìí kò sẹ́ni tó lè sọ wọn pé kò fẹ́ pa àwọn wọn ṣàkó àwọn yọ ìyá àti bàbá yóò mọ̀ pé bẹ́ẹ̀ lẹ́wà o torí pé ẹ fẹ́ lọ́kọ ẹ̀ńdọ́ nǹkan o.